Nuwa Media. Ẹ kú dédé àsìkò yìí káàkiri àgbáyé níbi gbogbo tí ẹ ti ń gbọ́ mi. Ètò Yorùbá Dùn ló dé sí etí ìgbọ́ wa. Èmi ni arábìnrin Olúwayẹmisí Elizabeth tí gbogbo yín mọ̀ sí Àpèkẹ́ Elédè. Orí àwọn iṣẹ́ ìṣẹ̀ǹbáyé tí a mọ̀ sí iṣẹ́ abínibí la ṣì wà. A ti kẹ́kọ̀ọ́ lórí iṣẹ́ àgbẹ̀, iṣẹ́ ọdẹ àti iṣẹ́ àgbẹ̀dẹ. Lọ́sẹ̀ yìí, a máa ṣe àgbéyẹ̀wò iṣẹ́ apẹja. Apẹja ni a máa ń pe àwọn tí ó fi ẹja pípa ṣe iṣẹ́ ṣe. Àwọ̀n ni wọ́n sábà máa ń lò jùlọ, bí ó tilẹ̀ jẹ́ pé àwọn mìíràn máa ń lo ìwọ̀ tàbí ìgẹ̀rẹ̀. Iṣẹ́ apẹja ní owó lórí, ó sì jẹ́ iṣẹ́ tí ó gbajúgbajà láwùjọ Yorùbá. Àwọn ohun èlò tí àwọn apẹja máa ń lò ni àwọ̀n, ìwọ̀, apẹ̀rẹ̀, ọkọ̀ ojú omi, ìgẹ̀rẹ̀, ọ̀bẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn apẹja máa ń pèsè ẹja fún títà láàrin ọjà. Wọ́n máa ń pèsè ẹja fún àwọn ilé-iṣẹ́ ńláńlá àti fún jíjẹ láàrin ẹbí. Níbí ni a máa fi àdàgbà ẹ̀kọ́ rọ̀ sí lọ́sẹ̀ yìí. Ká fi ayọ̀ pàdé nínú ẹ̀kọ́ tí ó ń bọ̀. Lẹ́ẹ̀kan sí i, arábìnrin Olúwayẹmisí Elizabeth ni orúkọ mi. Ó dìgbà. Nuwa Media.